olùpọ̀jọ́ kúdà, ọba tó pàna ẹ̀dá dà sí rere, ọba olùpọ̀nàdà, ọba tó ń pàdé ẹ̀dá dà sí dáadáa, ọba olùyẹ ọjọ́ kú ẹ̀dá tẹ̀dá kan ò lè bínú sí, alábíyá àṣàsí, olóòtú nínú àjọbọ, ọba tó jẹ́ pé òní akọ̀ mọ́tìkà lẹ́yìn adógbọn lẹ́yìn gbogbo aṣòótọ́ ayé, ọba tó ní àtìlẹ́yìn lọ́dọ̀, ọba tó mọ àtìlẹ́yìn, ọba tó ń tẹ̀dá lẹ́yìn, ọba tí ó mọ tì wá lẹ́yìn, ọba gbogbo ayé, ọba tó ń sọ ìran Yorùbá tó ní dandan sẹ́ àní Yorùbá yìí kò gbọ́dọ̀ jìyà mọ́, ọba tó níyà Yorùbá tó gẹ́, tó ní alùbàtà ìyá Yorùbá kì í dárin, ọlọ́run ọba mi tó gba Yorùbá lóko ẹrú, ọba tí ó sì máa sìn wá, tí ó máa tọ́ wa, tí ó máa yẹ̀ wá wò, tí ò ní jẹ́ ká fi ẹsẹ̀ gbé láti bọ́ sọ́wọ́ àwọn ìtàkùn ọ̀tá Yorùbá. Ìbà rẹ o, kábíyèsí rẹ, ọba ìyanu, ìbà, ọba tó lórúkọ, ọba tórúkọ rẹ̀ borí gbogbo orúkọ, ọba tí ọ̀rọ̀ rẹ̀ borí gbogbo ọ̀rọ̀, ọba tí ń kù yẹbẹyẹbẹ bí àrá, ọba mi nínú ọlá porogodo ìmọ̀. Ìbà rẹ o, kábíyèsí rẹ, ìwọ nìkan ni ọba ọlọ́gbọ́n tó borí ọgbọ́n, ọba ọlọ́mùyẹ tó borí òye, ọba gbọ̀ngbọ̀ngbọ̀n tí kanni bí ọlọ́rọ̀, ọba mi tí kànlẹ̀kùn ọ̀rọ̀ fẹ́ dá, ọba tí ṣílẹ̀kùn ọ̀rọ̀ fẹ́ dá, ọba tó lọ̀rọ̀, ọba tó làṣẹ ọ̀rọ̀, ọba tó nímọ̀, ọba tó mọ̀yàn, ọba tó mọnú ẹ̀ǹgbé tó ń bẹ nínú ìkarahun, onìkan nìkan nínú ọlá, onìkan nìkan nínú òye, ọgbọ́n tó korí ọgbọ́n, ìmọ̀ tó korí ìmọ̀. Ọlọ́run ọba mi, ìwọ nìyí nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó fi rán wa wípé ká fi máa dá ọmọ. Ìbà rẹ ò dánsákìrì ọlọ́run ọba mi ògo, ọba tó ṣàpín nǹkan tẹ́nìkan rò pé òun ti pín. Ìbà, ọba tó lè pín dáadáa, ọba tó lè lá dáadáa, ọba tó lè ṣe dáadáa, ọba tó sì lè tó dáadáa, ọba elétò tí ò sẹ́ni kó létò tó. Ìbà rẹ sẹ́, ọlọ́run ọba yìí náà ló ń tòran Yorùbá síbi tó tò wá dé, òun náà ló sì lóhùn ó ṣàṣeyọrí ọ̀rọ̀. Ìbà, ọba tó yanjú ọ̀rọ̀ yìí tí ò ní jí ó tú wa, tí ò ní ó rẹ̀ wá, ọba tán ti rò yí pé ó ti tán fúnran Yorùbá, níbo náà fẹ́ gbé gbà, àwọn ọ̀tá wa ń wòran Yorùbá lókè lókè. Ìbà rẹ sẹ́, ọlọ́run tó wá ṣèyí, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé bàbá mi ìbà o, ọlọ́run ọba mi bá fi gbogbo ojoojúmọ́ lọ́ti òní dọ̀la máa dúbò olódùmarè, kò tó nǹkan tí olódùmarè ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. Adúpẹ́ pé òkun kìí ṣọgbọ́n orí, apatakótó akòtò pata tá à ń sọ yìí kọ́ lọ́lọ́run ọba mi ń wò, ọlọ́run ọba tó jẹ́ pé òun ló lè ṣe é. Mélòó ni gbogbo ọgbọ́n wa, mélòó lóye wa, ṣùgbọ́n ọba tó sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ táwa rò pọ́pọlọ ni, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ la ní tí ò tó nǹkan tó lọ́pọlọ ń gbé jìde, ọlọ́pọlọ ọpọlọ ò lọ́pọ̀lọpọ̀ ọpọlọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ táwa náà rò pé kò tó nǹkan yìí lọ́lọ́run sọ di ọ̀pọ̀lọpọ̀ nínú ọpọlọ tó wá dọpọlọ tí gbogbo wa fi ń gbé rìn. Ọlọ́run tó wá ṣèyí, àní ìbà rẹ o, kábíyèsí rẹ, ọba tó ní gbogbo ìmọ̀. Ìbà rẹ, a kí gbogbo wa ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa, a kí yín o, a kí yín, a lù yín lọ́gọ ẹnu wípé ilẹ̀ Yorùbá ò ní dàrú, a sì ní ṣìṣe. Akóbìnrin, akọkùnrin, a kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa, ẹ ṣé adúpẹ́. Ibi tẹ́ ẹ ti ń rówó ra dátà, ògbà náà ò ní wọbẹ̀, ayé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ, porogodo ayé ò ní lù fún gbogbo wa jó lágbára Elédùmarè. Nígbà tílẹ̀ Yorùbá bá tẹ̀dó, wọn ò ní fẹ̀yìn èmi gbogbo wa àti ọmọ tẹbí tará tibi tá arúgbó ń gbó tá a ta gbòǹgbò dé, wọn ò ní fi wá ṣàwátì lágbára ọlọ́run ọba mi, wọn ò ní fi wá pèsàn aburú lórílẹ̀‐èdè yìí. Ilẹ̀ tiwa ni, ọlọ́run ọba ó sì máa ṣe fún wa, torí pé orílẹ̀‐èdè tó sàn fún wàrà àti fún oyin ni, tí ò sì ní tán láéláé. Oyin yìí náà fẹ́ bá wa gbọ́n lá, oyin yìí náà fẹ́ bá wa dàrú, oyin yìí náà fẹ́ bá wa fi nǹkan ṣe, ṣùgbọ́n ọlọ́run ọba mi ò ní jí ó ṣeé ṣe fún wọn. Alágbára
lágbára nínú agbára, ọba tó gbágbára, tó lójú lórí alágbára tí ò jẹ́ kálágbára ó rágbára lò, tó wá gbàgbára lọ́wọ́ alágbára tó fi lé ẹni tí ò lágbára lọ́wọ́, tó wá jòun ló wá fi agbára rẹ̀ gbé agbára ga tó já lágbára ẹ̀ wá ń wò bí ọ̀lẹ, ọba tó sa lágbára ìjọba federal government dọ̀lẹ. Ìbà rẹ sẹ́, kábíyèsí rẹ Elédùmarè, ọba mi ògo, ọba tó wá ṣe yìí, ẹ̀jẹ̀ á dúpẹ́ lọ́wọ́ ẹ o. Wàláì kì í sọgbọ́n orí, kì í sèmẹ́ nìkan. Mo lóògùn òkàn torí gbé olóògùn gan ti sọ pé orí ń fọ́ òun tó ní wọn ó bò wá paracetamol, ṣe é mọ̀ pé kò lóògùn tó ní. Ṣùgbọ́n Ọlọ́run ọba mi ló jẹ́ á mọ̀ wípé àtògùn tí ó láyàn bí ogun ò sí. Torí inú ogun lógun ti dúró, ogun tòògùn lógun fi gbógun lọ sójú ogun. Àtògùn kò ní tí kankan tí ó tó ní làágùn lójú ogun. Torógun ó bá dé báyìí ológun a sì sùn lọ. Ṣùgbọ́n Ọlọ́run tó lógun yóò wá jagun fólóògùn nígbà tí ò bá sóògùn mọ́. Ìyẹn gangan ni Yorùbá lè ṣe rúgbógbé tó rúgbògbò lójú gbogbo àwọn ọ̀tá. Ọlọ́run ọba tó ṣe yìí, ìbà rẹ o. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ lèmi jẹ́. Ọlọ́run ọba mi ló lọ̀rọ̀, òun ló lèdè, òun ló lọ̀rọ̀, òun ló làṣírí ọ̀rọ̀ tí jẹ́ kọ́rọ̀ ó yẹ̀dá. Tẹ́dà bá wá ń sọ̀rọ̀ tó bá ń rí sọ, ẹ̀jẹ̀ á sọ pé Ọlọ́run ọba mi ló ní sísọ, òun ló ní sọsọ tí gúnni lóòkè ẹ̀mí, ọba tó gọ́gọ́ nínú ọlá tó kò di ọ̀run lára. Akóbìnrin, akọkùnrin, akọmọdé, akí àgbàlagbà, ẹ má gbàgbé láti bá wa lọ sórí YouTube, ẹ lọ bá wa ṣe kíni kẹ́ ẹ bá wa subscribe sórí Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀. Ọlọ́run ọba ò ní já súra wa, kò ní rẹ̀ wá, kò ní sú wa o. Wọ́n rò pé yóò sú wa ni lọ́lọ́run ọba mi bá tó sọ pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níṣẹ́. Àníṣẹ́ Yorùbá ní ṣẹ́ ibi tó ń mú yín lọ ẹ̀ tí ìrìn ibì kankan bẹ́ o. Kábíyèsí rẹ, ìbà àkí gbogbo wa. Great Yorùbá Defence Movement Worldwide TV lẹ̀ ń gbọ́ lọ́wọ́. Abẹ́ olùdarí ìyá wa Olúṣọlá Precious, Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ lèmi jẹ́. Orúkọ Ọlọ́run ọba la fi kí wa. Ọpẹ́ láàfò ní dútorọ́ Ọlọ́run ọba mi jẹ́ àṣẹ rálì Ọ̀ṣun, àṣẹ successfully. Àwọn kan tó ṣe rálì kan ní Kòròdú ń bẹ̀ yẹn, wọ́n ṣe awareness ń bẹ̀, ó lọ successfully. Àgbọ́bi sẹ́nì kankan. Ọlọ́run ọba yìí ìwọ la máa yìn o, ìwọ la máa yìn, ìwọ la ó máa gbéga, ẹ̀yin la ó máa yìn bí kò ṣe ẹ̀yin lọ́ba. Tí ò bá sọ́lọ́run ọba mi kí la fẹ́ dánwò? Ṣé gbogbo nǹkan tá à ń kó rọra nǹkan tá a ní ní àbọ̀ Ọlọ́run ni? Lẹ́yìn Ọlọ́run kò tún sí nǹkan mi. Ẹja gbàgbé ọ̀rọ̀ yìí o, pé láìsí Ọlọ́run, ẹ má jà gbàgbé wípé Ọlọ́run náà lọ́lọ́run, òun náà ni ó sì tún máa jọ́lọ́run. Ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú gbogbo àsìkò yìí, àsìkò àjàbógun àjàyè. A kí gbogbo wa o. Kábíyèsí rẹ Elédùmarè. Mo kí gbogbo àwọn tá ti ń darapọ̀ mọ́ wa. Òjúọlá, Larry, Wẹ̀mí, Isiaka, Olúwaníṣọlá, Àbíbù, Adéníjì, Ọlárewájú Kọ́lápọ̀, Olúṣọlá Adépọ̀jù, ìyá mi dáadáa, Àbíbù Adéníjì, Fájìmí Adédòkun, Kàfíyàt Ọmọ́ṣaléwá, Ọláwuyì, Ibrahim Asisi, ìjọba Búṣì, ìyá mi Olúṣọlá, bọ́yọ́ ọmọ wọn ni àbí ìyá mi, gbogbo ẹ̀ omi ẹ̀kọ́ ní í ṣe. Ìyá mi ẹ pẹ́ fún wa, àwọn ni Ọlọ́run gbé bí fún. A kí gbogbo wa pé a kú àjálẹ́, a kú àsìkò yìí o, àsìkò àṣeyọrí rálì. Àdúpẹ́ pé òkun. Ẹ bá wa ṣe ètò yìí bẹ́ẹ̀ bá ṣe ń wọlé. Mo sì mọ̀ wípé Ọlọ́run tó ń fún wa ṣe kò ní kọ̀ fún gbogbo wa. A kí gbogbo wa, a lù yín lọ́gọ ẹnu, a kí everybody, gbogbo àwa tí a jẹ́ kí rálì yìí ṣeé ṣe, látorí àgbà títí dórí ọmọdé, látorí àwọn àgbààgbà, àwọn tó jáde ni, àwọn tó ń ṣiṣẹ́ abẹ́lẹ̀ ni, gbogbo wa pátápátá. Well done. Àkúṣẹ́. Fọlákẹ́ Àlàó, ẹ káàbọ̀. A kí gbogbo wa, everybody pátá. Ọláòṣèbìkà Alex, ẹ káàbọ̀. A kí gbogbo everybody wípé we really appreciate you. Ọlọ́run ọba dúpẹ́ fún gbogbo wa. Àní ṣìṣe. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò.
ẹ wò ó, tá a bá ń sin ọlọ́run ọba mi tó bá jẹ́ ó ṣeé ṣe ẹja máa dúpẹ́ akóbìnrin akọkùnrin akọ́mọdé akásẹ̀ ẹ̀bí wípé gbogbo wa kú kàlẹ́ o àníròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ. ẹjọ́ ẹ bá wa ṣètò yìí sílé lóko lọ́nà odi, ẹ jẹ́ kí gbogbo èèyàn gbọ́ nípa ẹ̀ torí àwọn tá a pẹ̀kẹ́lù pọ̀ lónìí. a sì dúpẹ́ wípé ọlọ́run tó láyé tó lọ́run ó sìn wá lọ ó sì wá bọ̀. tó ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ìrìn àjò rálì Ọ̀ṣun. àdúpẹ́ pé òkun bó tiẹ̀ jẹ́ pé òjò rọ̀ ó ṣe bákan ọlọ́run ọba mi mú yẹ̀sì jáde ńbẹ̀. ẹ wò bí èrò ṣe túyáyá tó túyàyà tó túyàyàyàyà síta láti wá wo oore Olódùmarè. àṣé gbogbo wa náà la nílò òmìnira. ìyà yìí ti tó gẹ́, àwọn èèyàn jáde lọ́pọ̀ yanturu. àdúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà. bàbá fọkọyọ ó fọmọ ọkọ hàn. bàbá jáde wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀, wọ́n wá sí rálì ọ̀hún, wọ́n ṣe iṣẹ́ takuntakun. tó a sì dúpẹ́ lọ́wọ́ federal government ọwọ́ tán gbé àti gbogbo nǹkan tán lò àti gbogbo nǹkan tán ṣe tọ́lọ́run ọba mi ò jẹ́ kó ṣeé ṣe lọ́jọ́ náà. ṣùgbọ́n nígbà tó jẹ́ pọ́lọ́run ọba ló wà lẹ́yìn Yorùbá nation, ẹ̀rù kí ni ó máa bà wá? ẹ̀rù wo ni ó wá bà wá bí kò sí nǹkan kan tá a fáwọn èèyàn? ṣùgbọ́n àwọn èèyàn dúró bó ṣe òyìn ṣe rọ̀ tó, àwọn èèyàn ń korí bòjò. ọlọ́run ọba o, ìyà yìí ti tó gẹ́, ó ti tó gẹ́ láriwo táwọn èèyàn ń pa níbi rálì Ọ̀ṣun. nígbà táwọn èèyàn rí wípé ìyà yìí tó gẹ́sẹ̀ bójò ṣe wù kó rọ̀ tó, everybody wọ́n present, wọ́n dẹ̀ ṣe bí ọmọ ọkọ. ṣẹ̀rọ àrípọ́lọ́ ń wà lẹ́yìn Yorùbá báyìí. èrò yìí pọ̀ kọjá wípé kódà bó lóṣèlú bá ń campaign ni wọn ò lè rérò tó bá ń gbogbo ẹnu mo fi sọ. èrò yẹn pọ̀ ó kọjá bẹ́ẹ̀. kò síbi tá a ti á ṣe rálì tá a pè ní mega rally, èrò máa ń ti ń bá ni. ṣe rí i pé gbogbo èèyàn ló fẹ́ òmìnira báyìí. ẹ̀yin olóṣèlú ẹ lọ pàwọ́ ayé dà. ṣe rí i pé ẹ dá nǹkan lẹ̀ sílùú. ẹ tiẹ̀ wá gbọ́ wọ́n wá sọ wọ́n náà fẹ́ ṣètò ìdìbò ìjọba àbílẹ̀ ìyẹn lọ́yọ́ state. odi pátì kan péré ìyẹn PDP tó wà lórí àpèrè, àwọn náà lẹ pósítà. gbogbo all other party kò sí kankan tó lẹ pósítà. ṣe rí i pé Yorùbá nation la nílò báyìí. we need Yorùbá nation. ṣe rí i báyìí, ìyẹn la fi ń sọ fún yín pé ètò ìdìbò kankan kò ní wáyé 2023. gbogbo ẹnu la fi sọ torí pé ibi tẹ́ ẹ bá wa dé yìí, ibi tẹ́ ẹ sìn wá dé yìí, tẹ́ ẹ báran Yorùbá dé yìí, ó tó gẹ́ẹ́. tó láti ibẹ̀ àwọn èèyàn kóra papọ̀, wọ́n tò lọ́wọ́ ọ̀wọ́, wọ́n bá gbogbo àwọn ọmọ Ọ̀ṣun sọ̀rọ̀, wọ́n bá gbogbo wọn wíjọ́. ọ̀rọ̀ dẹ̀ ṣe dáadáa. ẹ wá wọgbọ́n táwọn olóṣèlú wá dá. wọ́n wá kọjá lọ́fẹ̀, wọ́n lọ kọjá lọ Mọdákẹ́kẹ́, wọ́n lọ dọ́gbọ́n rú ìjà àjọsí tí Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ fi ń jà, wọ́n lọ rú sílẹ̀. àwọn ọmọ àlè Mr Philip Ọlánìpẹ̀kun, Ọláìṣebìkan Alex, ìyàwó Olúṣọlá Precious, ẹ bá wa ṣètò yìí. ìjà pé ká máa jà nílùú sílùú làwọn olóṣèlú tún lọ ń wú jáde o. wọ́n tún fẹ́ máa fìyẹn distract nǹkan tá à ń ṣe lọ́wọ́. ọlọ́run ọba mi ó gbàgbára lọ́wọ́ gbogbo yín tẹ́lẹ̀ fẹ́ máa pààrọ̀ Yorùbá díẹ̀díẹ̀. ọlọ́run ọba ò ní jẹ́ gbádùn. ọlọ́run á gbàgbára lọ́wọ́ yín torí pé ìran Yorùbá ò ní kú, àwa ò ní kú bí ò ṣe káyè. ẹgbẹ́nu kúrò lọ́rọ̀ rẹ Fúlàní, ẹ lò wọ́n ẹ rí i pé wọn ò rí nǹkan kan ṣe fún wa. ẹ tún lọ ń dọ́gbọ́n pé kíjà máa ṣẹlẹ̀ nílùú kan sílùú kan. ṣé ó wá dáa bẹ́ẹ̀? nítorí pé ń wá ajé tiyín, nítorí tẹ́yìn ó jẹ́, ẹ tún lọ gbógun jìde padà nífẹ̀ẹ́ àti Mọdákẹ́kẹ́. ṣó yẹ kó rí bẹ́ẹ̀? ẹ má mà dáwọ́, ẹ má mà dánwò. ẹ tètè gbàgbé ẹ̀. orin tí ò ṣe kọ ni. gbogbo pé ẹ mọ wá rálì, ẹ mọ dọ́gbọ́n fẹ́ wá mọ pa àwọn èèyàn sí wa lọ́rùn káwọn èèyàn mọ̀ bá àmọ́ wábi rálì. ẹ lọ
gbàgbé ẹ̀ ó ti dọ̀rọ̀ tán. Ẹ rántí pé ẹni tẹ́ ẹ rán wá wọ́n padà fọwọ́ bá a, òun náà ti mọ tójú ẹ̀ rí báwọn. Ìran Yorùbá ti ṣe tá àti lọ ni, kò sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dá sí mọ́, kò sí òye tẹ́ ẹ fẹ́ lò mọ́. A gbọ́dọ̀ lọ ni, Yorùbá gbọ́dọ̀ lọ. Ẹ bá wa tẹ like, ẹ bá wa tẹ love. Ìran Yorùbá gbọ́dọ̀ lọ. Gbogbo àwọn ọgbọ́n inú tẹ̀ ń dá yẹn kò lè work. Ẹ ti dá lọ́jọ́ tó ti pẹ́, kò ṣeé ṣe. Ibi tọ́rọ̀ gbé dó ègbò ti débi ó ṣe tá àti san. Kí ló dé? Ẹ já mi lẹ́rù ọ̀rọ̀ Yorùbá. Yorùbá ò kì í ṣọ̀dẹ o. Àwa ò ń ṣamukun mẹ́kọ̀ọ́ o. A kì í ṣọ̀pọ̀nú o. Torí pé orí Yorùbá pé àdẹ̀mọ́ tá à ń ṣe. Báwo lẹ̀yin kan ṣe wá máa sọ ẹ̀yin tẹ́ ẹ̀ tó dá kan Yorùbá tẹ́ wàá máa fi ẹnu sọ̀rọ̀ fún àwa tá a jẹ́ odidi orílẹ̀-èdè. Ẹ wo iye tá a jẹ́, ẹ mọ iye tá a jẹ́, kéèyàn kan máa gbẹnu sọ fún èèyàn 60 million. Nígbà tí ìṣepórí èèyàn burú kò lè work. Mr. Ralph Raymond kò lè work. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Ẹ lè gba sátidé lọ́wọ́ wa kẹ́ ẹ gbé Sunday lé wa lọ́wọ́. Mr. Musibau Adébáyọ̀ ẹ káàbọ̀, no going back. Ẹ wá dé, ẹ wá fẹ́ máa fẹ̀kọ́ tanná fún wa jẹ́. Habib Adéníjì Yorùbá Nation Now, ẹ wá fẹ́ máa fẹ̀kọ́ tanná fún wa jẹ́. So possible ni? Ẹ ti ẹ̀ ronú pé gbogbo Mr. Alex Ọlọ́ọ̀ṣẹ́bì kan, ẹ ti ẹ̀ ronú pé gbogbo owó tẹ́ ẹ ti kó jẹ àwọn ọmọ yín wọn ò lè tòṣì mọ́. Ẹ dẹ̀ tún fúró lórí wípé àní Yorùbá Nation ò ní ṣeé ṣe. Ẹ wá lọ ń plant àwọn èèyàn wá síbi rally kan máa dọ́gbọ́n wá bọ́n ṣe pa wá, àbí kan mọ́ náà bọ́n ṣe mú Chief Sunday Igboho. Ṣé ẹ rò pé ó lè wọ́ọ̀kì ni? Bí ìbáṣepọ̀ pọlọ tẹ̀yìn jẹ̀ẹ́nú, ṣé ẹ rò pé ó lè wọ́ọ̀kì ni? Ṣó possible ni? Ẹni Ọlọ́run ọba mi ń sọ ó yàtọ̀ sẹ́ni tó kàn jẹ́ wípé ó ń ṣe lásán. Ọlọ́run ọba ló gbé Yorùbá Nation kalẹ̀. Ọlọ́run ọba ló dẹ̀ ń sọ Yorùbá. Kì í ṣẹ̀yin, kì í ṣọgbọ́n tẹ̀yìn, kì í ṣòye yín, kì í ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ́n ṣe tó. Ọlọ́run ọba ló ní dandan sẹ́ ilẹ̀ Yorùbá yìí a gbọ́dọ̀ gbà. Ẹ bá wa ṣe ètò yìí, ẹ bá wa jẹ́ kó dé gbogbo ibi tó yẹ kó dé. Ẹjọ́ délé alára, ẹjọ́ délé ajérò. Gbogbo ọgbọ́n tẹ̀ ń dá kí nǹkan wọn, ẹ tún sọ wípé ẹ̀ ní sanwó oṣù. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní nítorí pé àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan àwọn fojú rí wọn níbi rálì yẹn tán ti lè tú jáde yẹn, wọn ò ní gbowó oṣù. Tán bá bí yín dá, ẹ má sanwó oṣù àwọn òṣìṣẹ́. Ẹ gbóòórùn ara yín. Lórí yín ò pé Mr. Oyetola. Ẹ try rẹ̀, ẹ̀yin ẹ try shit gẹ́gẹ́ bá ṣe sọ. Wọ́n lẹ́ẹ̀forí jánu pé kinní kan Àtaọ́jà Òṣogbo á gbà. Ẹ má try rubbish o. Ẹ má try rubbish, ẹ má try shit o. Ẹ bá try shit ẹ máa gbóòórùn ara yín sà. Mr. Lukman Aládé ẹ káàbọ̀. Ẹ má try shit kankan, ẹ má gbìyànjú ẹ̀ sà. Ẹ try rẹ̀ sà. Adéyẹmí Raphael ẹ má try rẹ̀ sà. Torí tẹ́ ẹ bá try rẹ̀ mo rẹ́rìn òyìnbó. Kábíyèsí o, kábíyèsí Ọlọ́run. Oh God, in tó wà nílẹ̀ lágbára gan sà. In tó wà nílẹ̀ lágbára sà. It's not a threat sà, but oh God. Anyway, ẹja fìyẹn nú, ẹja fìlérí nú, ẹ má fẹ́ ẹja fìlérí nú. Torí pé nǹkan táwọn èèyàn ń jà fún ẹ̀tọ́ aráàlú ni. Nǹkan tẹ́ ẹ̀ ṣe dáadáa, iná àwọn èèyàn láwọn fẹ́ correct náà ń lọ. Ẹ mọ̀ pé ẹ̀ ṣe dáadáa, ẹ̀yin náà understand ẹ. Ẹ dẹ̀ mọ̀ lù tẹ́ à ń lù yìí o, ẹ dẹ̀ mọ̀ jó tẹ́ ń jó sí o. Gbogbo ẹ̀ ló yé yín, àti lù àti jó àtẹnigbélù lọ́wọ́ kó tó lù ó ti yé yín. Torí ẹ mọ̀ tẹ́ ẹ fi ń fìlù sọ tẹ́lẹ̀ kó tó gbàlù lọ́wọ́ yín. Ẹ mọ̀ tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀ kó tó di pa aṣọ pa àṣẹ mọ́. Why are you now threatening us, disturbing us and do everything láti máa fi ayé ni wá lára? Adẹ̀lá àṣẹ mọ́, ṣe dandan ni. Ẹ bá wa ṣe ètò yìí now. Àti wá ṣe lọ nìyẹn. À ń ṣe rally, ẹlẹ́fẹ́ máa target àwọn èèyàn yẹn tí wọ́n ń ṣe rally yẹn. Ẹ fẹ́ máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ máa trace ilé wọn, ẹ lọ máa fọgbọ́n pa wọ́n mọ́lé. Ẹ má máa try rẹ̀ kẹ́.
ẹ má máa gbìyànjú ẹ bẹ́ẹ̀ ṣe ń sọ náà ń gẹ̀ẹ́tì yín o bẹ́ẹ̀ ṣe ń rìn náà ti ń wá yín sẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lọ try anything rubbish lẹ́ẹ̀kan sí ayayayaya o ẹ mọ̀ wípé Yorùbá wọn kọjá bẹ́ẹ̀ ṣe lérò ẹ rò pọ́ mojo Yorùbá ni ṣèbẹ́yìn náà rí pa jẹ́wọ́ ọmọ ọkọ wọn ò lè ṣe rálì lọ́sùn wọn ò bí yí dá if you try it Èkó ga ń bọ̀ mega rally á wálé lẹ́kọ̀ọ́ wàláì á wáyé lẹ́kọ̀ọ́ ìyá mi Olúṣọlá Precious mega rally á wáyé lẹ́kọ̀ọ́ tá bá bí yí dá ẹ tó ṣe shit àti ń lọ sọ́sùn níjọ́ sátidé à ń lọ sí Àkúrẹ́ níjọ́ sátọ̀dé a tún máa ṣe rálì yẹn à ṣe lákúrẹ́ à kóra wa káàkiri à ṣe kíní yẹn fún yín à ṣe fún yín ẹ mọ̀ ẹ jó sílù yẹn kẹ̀ ẹ lùlù yẹn ẹ̀yin gá wá jó à lùlù yẹn bá a ṣe lù lọ́sùn tí gbogbo èèyàn rọ́ jáde yàtìyàtì à tún lù bẹ́ẹ̀ alára pé Lukman à lù gangan à lù dùdùdùdùdùdùdùdù à dún káàkiri gbogbo ilẹ̀ Oǹdó à mì tìtìtìtìtìtìtìtì à mì rùdùdùdùdùdùdùdù à dún gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ à wá rí gìgìgìgìgìgìgì à wá rẹ sí yín létí dáadáa ẹ lè mọ̀ wípé ìjọba ẹ̀tàn lẹ́ ń ṣe ọmọ àlè sí nìyín ìgbà yẹn lẹ máa mọ̀ wípé títóbi lọ́lọ́run Adéyẹmí Raphael ẹ mọ̀ pé títóbi lọ́lọ́run ìyá mi Olúṣọlá Precious ẹ mọ̀ pọ́lọ́ ń tu gbogbo ẹ̀dá lọ a máa lùlù yẹn bá a ṣe lù a máa sọ̀rọ̀ bá a ṣe sọ́njọ́ yẹn a dẹ̀ máa pariwo gbogbo Oǹdó máa mì tìtì ẹ wá mọ̀ wípé ọmọ ọkọ ni Yorùbá wàláì ẹ sọ máa lè wàláì tàlà ẹ sọ máa lè ọmọ ọkọ ni Yorùbá à jẹ́wọ́ ọmọ ọkọ fún yín sẹ́ à jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé yàí ti tó gẹ́ẹ̀ ẹ ti tàn wá ẹ ti gbára ẹ ti fi wá ṣeré ẹ ti ṣe bó ṣe wù yín ẹ ti gbé gbogbo oríṣiríṣi agbára yín ẹ lò ó agbára ti wá pin mọ́ yín lọ́wọ́ àgbàjọba lọ́wọ́ yín finally àgbàjọba lọ́wọ́ yín mò ń bọ̀ ó àti ìdè ṣe rí ahead of the rally tá a máa ṣe lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kémi fún yín lórin Èkó tí bàbá yẹn kọ bàbá mi gangan bàbá torí ẹ̀ pé tó ti ní foresight bí nǹkan ṣe máa lọ bàbá yẹn kọrin kan ó kọ́ ó lẹ́kọ̀ọ́ yẹn oh God bàbá ẹ gbọ́. kíni máa rí o Èkó Èkó mo pè á o Èkó ẹ̀ẹ̀mẹ́ta là pàjé ẹ̀ẹ̀mẹ́ta là gbòǹkọ̀ ẹsẹ̀ mẹ́ta tàgbó ẹ̀ẹ̀mẹ́ta là forí bàbá ẹni lójú àgàn Èkó Èkó mo pè á o Èkó. Ẹlẹ́nkejì máa rí o Èkó Èkó mo pè á o Èkó ọmọ aládé ológun ọmọ
aṣọ̀dẹ̀dẹ̀ sọ́sà. Èkó kìkì ẹgbà kọ́lé ìlẹ̀kẹ̀ sílé olókun ṣẹ̀rí adé. Ǹjẹ́ mo ti fomi òkun wẹ orí? Mo ti fomi ọ̀sà wẹ́sẹ̀ o. Mo dẹni Ọlọ́run wẹ̀ tó mọ́rì kété. Igi ẹgbà ló wà gbà mí lọ́wọ́ àwọn abínú ẹni dandan Èkó. Èkó mo pè ọ́ o Èkó. Ẹ̀kẹta màrí o Èkó. Èkó mo pè ọ́ o Èkó. Ẹ̀mẹ́ta là pàjé, ẹ̀mẹ́ta là gbòǹkọ̀, ẹsẹ̀ mẹ́ta ń dàgbò, ẹ̀mẹ́ta là forí bàbá ẹni lójú àgàn. Èkó, Èkó mo pè ọ́ o Èkó. Ọmọ aládé olókun, ọmọ aṣọ̀dẹ̀dẹ̀ sọ́sà. Èkó kìkì ẹgbà kọ́lé ìlẹ̀kẹ̀ sílé olókun ṣẹ̀rí adé. Àwọn ọlọ́kọ́ wọn ò lákòókò omi sétí aṣọ. Kò mọ̀ràn kan kò ká yẹ̀pẹ̀ ilẹ̀. Àwọn alárìnká wọn ò rí ká débi ilẹ̀ pẹ̀tù sí. Ọ̀bẹ tó mú kò gbẹ́ ìbò ara ẹ̀. Ó dé fá fún orúkọ tán. Kí n ṣàbíkẹ́yìn wọn léńje. Wọ́n lájẹ ní àgbésìn, ìyá Èkó dẹni àgbésìn. Èkó, Èkó mo pè ọ́ o Èkó. Èkó ń gbóná fún mẹ̀kúnnù, Èkó tutù fọlọ́wọ́. Èkó ń gbóná fún mẹ̀kúnnù, Èkó tutù fọlọ́wọ́. Oúnjẹ wọn ò lè kó, gàrí wọn ò lè kó, iṣu wọn ò lè kó, òróró wọn ò lè kó, oúnjẹ wọn ò lè kó, èlùbọ́ wọn ò lè kó. Kí lọ́lọ́mọ mẹ́fà yóò fi bọ́? Lèkó kí láláya mẹ́fà yóò fi bọ́. Lèkó àwọn tí ò ní ṣe ń kọ́ ẹjẹ́ abẹ́ Olúwa. Torí Olúwa mi kò ní ṣèdí báyé rẹ̀. Torí Olúwa tí kò ní pa mẹ̀kúnnù sáyé. Òun lolúwa ọ̀ padà tèmi sí rẹ̀ o. Ọlọ́run ò ní fi ebi pa mẹ̀kúnnù, kò sì ní fi ebi payé rẹ́. Ẹ wọ́ bàbá wa Herbert Ògúndé. Bàbá Ògúndé kọrin yìí, ẹ wo orin yìí bó ṣe á múlẹ̀ lásìkò yìí. Ṣé bí ò pa mẹ̀kúnnù ni? Ṣé yóò jẹ wá ni? Ṣólówó nìkan kọ́ ló ń gbádùn Èkó ni? Àwọn olówó nìkan náà ń jẹ̀gbádùn Èkó. Èkó sì lajé wá wà. Ilé jẹ́ wọn Fúlàní ranjú mẹ́kọ̀ọ́ kankan bíi kán gbámọ́ tiwọn. Èkó wà lójú gbogbo ẹ̀yà tó kù láti gbàmọ́ tiwọn. Kò ṣeé gbà ni torí pé owó tó ń wọlé lẹ́kọ̀ọ́ ọmọ wa ò tí ì jẹ olórí tí ń kà lẹ́kọ̀ọ́ níbi tí nǹkan ti ń wọlé. Ẹ mọye bílíọ̀nù tí wọ́n ń pa lórí omi lójoojúmọ́. Owó tí wọ́n ń pa fún federal government tí federal government ń kó lọ sílẹ̀ Haúsá lọ ná, táwa sì ń sọ́fà nǹkan tó amáyédọrùn lọ́dọ̀ wa ń bí. Ẹ wá ní ká máa pín, wọ́n ti pín dọ́gba ẹ̀yin ẹ ṣe yẹ kó wà nù ká wá dúró ká má gba Yorùbá nation. Ọlọ́run má jẹ́ Yorùbá nation la máa gbà tó jẹ́
jẹ́ pé àwa náà ó mọ̀ gbọ́ bùkátà ara wa fúnra wa. À ń bọ̀ lẹ́kọ̀ọ́, ẹ gbàgbé wọ́n ṣe rálì ní Kòròdú lónìí, wọ́n ṣe awareness ní Kòròdú, Ọlọ́run jẹ̀jẹ́ kó ṣeé ṣe. À ń bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run, àjọṣe ni Èkó yẹn sẹ́ẹ̀, àjọ máa ṣe Èkó yẹn ni, àjọ máa ṣe rálì Èkó. Ẹ má gbàgbé lọ́jọ́ Sátidé tá a mú yìí, ẹ já pàdé ní Àkúrẹ́, ìyẹn la ti fẹ́ ṣe rálì yẹn o. Àkúrẹ́ mega rally ní on the 22 of May oṣù yìí ni o. Ìyẹn lọ́jọ́ Sátidé yìí, àjọṣe àtúnṣe, àjẹ́ káwọn èèyàn mọ̀ wípé àwọn tá a nílàkà nílẹ̀ Yorùbá yìí, àwọn nǹkan tó dáa, tó sọ̀ǹdọ́, tó wúlò tá a fi tún ilẹ̀ wa ṣe. Àwọn ọmọ ọlọ́pọlọ pípé yàtọ̀ sáwọn ń gbọ̀n lọ́rùn àgbàlagbà tí ò sí làákàyè lórí wọn, tá a lè la fẹ́ fi jẹ nǹkan kan tí wọ́n ó tó fìyà jẹ wá. Àwọn ò bẹ́ nìkan kan wọn ṣe mọ́ bí ò ṣe ká gba Yorùbá nation. Ẹ bá wa ṣètò yìí, ẹ bá wa share rẹ̀, ẹ jẹ́ káwọn ọmọ kékeré gbọ́, ẹ jẹ́ káwọn àgbààgbà gbọ́ wípé no going back, rálì Èkó máa ṣe é ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run. Adá ti parí ti ọjọ́ Sátidé yẹn, ẹ gbọ́, a máa mú ọjọ́ rálì Èkó, a dẹ̀ máa ṣe. Ẹ̀yin tẹ́ ń sọ pé Kwara à ń bọ̀ níbẹ̀, ẹ̀yin ti Kogi ẹ má gbàgbé, rálì ń bọ̀ ní Kogi, mega rally ń bọ̀ ní Kogi. Kàbà láti máa ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run. A máa ṣe mega rally ní Kàbà pẹ̀lú àṣẹ Ọlọ́run tó dá ayé àtọ̀run. Mega rally yẹn máa wáyé, ó dẹ̀ máa ṣe é ṣe. Inú tíìmù yẹn, a máa tún kó tíìmù yẹn dé Kogi sẹ́ẹ̀. Lọ́rọ̀ àwọn ọmọ Kogi ti ní ẹ má mọ̀ jẹ́ kí Kogi di títà, ẹ má mọ̀ jẹ́ káwọn mọ́là gba Kogi mọ́ wa lọ́wọ́. Mo ní wọn ò lè gba Kogi. Bàbá wa olóyè sí Sunday Igboho, Professor bàbá wa Bánjí Akíntóyè, wọ́n ní wọn ò lè gba Kogi. Kogi wà lára ilẹ̀ Yorùbá. Ẹ fọkànbalẹ̀, à ń bọ̀ níbẹ̀ láti ṣe rálì. Ẹ wò ó, ẹ bá wa ṣe ètò yìí, ẹ jẹ́ ó délé alára, ẹ jẹ́ ó délé ajérò, ẹ jẹ́ ó délé awárọ̀gún àga. Ẹ wò ó, ẹ já wò ó wípé ìyà tó jẹ wá yìí ti tó gẹ́. Ibi tá à ń lọ yẹn a gbọ́dọ̀ jọ débẹ̀, torí pé orísun wa, orísun ayọ̀ ni. Gbogbo àwọn tó dẹ̀ sọ kí ló ṣẹlẹ̀ tí àwọn ọba ò dá sí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ á fà àwọn ọba lẹ̀ o, ẹ jẹ́ á fà àwọn gómìnà lẹ̀. Ẹ ṣàgbọ́n tí bàbá wa Àtaọ́jà of Òṣogbo tán sọ ńgbà tán wá ṣe rálì lọ́dọ̀ wọn. Ẹ gbọ́ bó ohun bàbá yẹn, ẹ gbọ́ dáadáa, ẹ gbọ́ nǹkan tí bàbá sọ. Bàbá sọ̀rọ̀ dáadáa. Mo definitely gbogbo àwọn ọba yòókù náà wọ́n ti fẹnu wọn sọ̀rọ̀ pé wọ́n ń bẹ lẹ́yìn Yorùbá. Gbogbo àwọn gómìnà náà wọ́n ń bẹ lẹ́yìn Yorùbá. Wọ́n fẹ́ mọ́kọ̀ tiwa ni wọ́n ṣe, torí pé no going back. Yorùbá nation ó gbọ́dọ̀ dúró. Ọjọ́ tí wọ́n gbé orúkọ wa jáde pé Yorùbá nation di orílẹ̀-èdè, inú gbogbo wa ni ó jọ dùn, ojú gbogbo wa ni ó jọ ṣe. Wọn ò ní fẹ́ nìkan kan ṣàwátì pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ wò ó, ẹ má jẹ́ á gbàgbé rálì yẹn o. Ẹ má jẹ́ á gbàgbé wípé ní on the 22 mega rally ní ìlú Àkúrẹ́ tí gbogbo wa tá a péjọ síbẹ̀ láti jọ ṣe. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run tó ṣe t'Ọ̀ṣun, tó ṣe t'Ògùn, tó ṣe t'Ọ̀yọ́, á parí, á ṣe ti Oǹdó náà, á dẹ̀ ṣe láṣeyọrí. Àwa ni ká ṣe kíni, ká túyáyá, ká túyàyà, ká jọ débẹ̀. Tí ìwọ náà bá dẹ̀ fẹ́ support bí wọ́n ṣe fẹ́ lọ àti gbogbo nǹkan, iye tó bá wù kí ìwọ náà ní, bá wa sọ̀rọ̀ lórí WhatsApp pẹ̀lú nọ́mbà tó rí lórí screen yẹn. À á sọ fún ẹ bó bá ṣe máa rìn, bó dẹ̀ fẹ́ join ẹgbẹ́ àbí ìwọ náà fẹ́ máa jẹ́ jagunjagun lẹ̀ Yorùbá, pè sórí nọ́mbà yẹn, kàn háàdì ẹ síbẹ̀, kò le tó bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run á dẹ̀ ṣe nírọ̀rùn. A kí gbogbo wa pé a kú oríire o. Ọlọ́run ọba yóò jẹ́ kí gbogbo ẹ̀ kó dẹ̀ wá lọ́wọ́. Ìdẹ̀rùn ló máa bọ́ sí. Ẹ má wo ti oúnjẹ tó wọ́n, ẹ má wo tẹja aláràn tó gbówó lọ sókè, ẹ má wo gbogbo nǹkan tó le kankan. Lágbára Ọlọ́run, tá a bá gba Yorùbá nation, gbogbo ẹ̀ máa dẹ̀rọ̀. Ṣé ẹ rí ẹni tó bá fẹ́ gborílẹ̀-èdè, ìyàn náà máa ń fi bá wọn jà. Ṣó ti yé yín? Ìyàn náà máa ń fi bá wọn jà. Wọ́n á sọ gbogbo nǹkan dọ̀ wọ́n mọ́ wọn lọ́wọ́. Wọn ò ní rówó rà, kò dẹ̀ ní sóúnjẹ yẹn ní láti tó
láti lè jẹ́ kán róúnjẹ jẹ, kán lè bá a fi ọkàn sílẹ̀. Ara sí federal government máa ń fi fìyà jẹ àwọn tó bá ń jà fún freedom nìyẹn. So Ọlọ́run ò dẹ̀ ní fìyà jẹ wá, àwa tá a jọ wọ́n là á jọ̀pọ̀. So ti yé yín, ara ète tí federal government máa ń lò ni. Wọ́n á jẹ́ kí nǹkan wọ́n, á wá di nǹkan tí ẹ ní lè rí nǹkan yẹn rà. Tẹ bá dẹ̀ rí rẹ̀ máa rà lọ́wọ́n. Nǹkan tó fẹ́ ṣe láti lè jẹ́ kí gbogbo nǹkan tá à ń ṣe yìí ká sọ pé a ṣe mọ́. So ìyẹn ni ara propaganda tí wọ́n máa ń ṣe nìyẹn. So orílẹ̀-èdè tó bá ti fẹ́ lọ báyìí, bọ́rọ̀ yẹn ṣe máa ń rí nìyẹn. So ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì, ẹ má dẹ̀ jẹ́ kẹ́rù bà wá, ẹ má jẹ́ ká fọkàn sí pé kò lè ṣeé ṣe. No going back. Yorùbá nation a máa jọ gbá ni, yóò jọ ṣojú èmi àti yín ni. Ọkàn wa ó balẹ̀, ikú kankan ò ní wá pa pẹ̀lú àṣẹ Elédùmarè. Àjọ ṣe débi èrè ni. So ẹ fọkàn ara yín balẹ̀, ọmọdé ilé, àgbà ilé, ẹ fọkàn yín balẹ̀ wípé ìdẹ̀rùn ti dé bá wa látìgbà tí Yorùbá nation ti dé. A ti gbàdẹ̀rùn, a ti rà àánú gbà, àánú Ọlọ́run ti dúró tì wá. So àwa ni ká dúró, ká jọ wà lónú ìṣọ̀kan. Ẹ má jẹ́ á fẹ́ yàmẹ̀yà ṣe, ẹ má jẹ́ á bára wa jà, ẹ jẹ́ á jẹ́ olóòótọ́, ẹ dẹ̀ má jẹ́ ká fi ààyè gba rádaràda, ẹ má jẹ́ ká fààyè gba wọ́n ní wọ́n pé, ẹ jẹ́ ká dúró lọ́kan ṣoṣo. Ẹ má sọ àwọn mọ̀dàrú tó fẹ́ wá dẹgbẹ́rú o, ẹ má sọ wọn, torí àwọn olóṣèlú ti há owó fáwọn kan pé kán wá máa dẹgbẹ́rú àti kán máa ṣe àmì gbogbo ohun tá a bá ń ṣe ní rally. Ẹ jẹ́ ká mọ̀ ní coordinator. Ìwọ tó bá ti wà ní rally, mọ ẹni tó tẹ̀lé wá, má dẹ̀ yan ọ̀rẹ́ rally débi pé wọ́n á jí yín gbé. Oríṣiríṣi èèyàn náà rán wá sí rally yẹn láti wá sọ wá lẹ́nu. Ẹ jọ̀ọ́ ẹ já ṣe bí ọmọlúàbí, ẹ dẹ̀ já fún àfígíláǹtì gan, ojúlalá kan fi sọ́rí. Ẹ jọ̀ọ́, Ọlọ́run ò ní jẹ́ kí láburú ṣẹlẹ̀ sí wa, àní gbọ́bi sẹ́nì kankan o. Ẹ jẹ́ ká ronú dáadáa, ẹ dẹ̀ jẹ́ ká mọ̀ wípé orísun wa lèyí, ilẹ̀ wa lèyí, orílẹ̀-èdè tiwa ni, níbi tí ó sàn fún wàrà àti fún oyin. Ògo adúláwọ̀ ni wá, ògo Yorùbá, ògo adúláwọ̀, ògo àgbáyé ni. Ògo àgbáyé ló ń dúró dè wá láti rí wa pé a gba Yorùbá nation, kán lè bá a bá wa dókòwò ìdọ́rẹ̀ẹ́sọ̀rẹ́, ìsọ ìlú di ńlá tó wà lọ́dọ̀ àwọn òyìnbó láti jọ ṣiṣẹ́ papọ̀ kórílẹ̀-èdè wa tètè bú jáde. Great Yorùbá nation là ń fẹ́, ó yàtọ̀ sí Yorùbá nation lásán. Anything great, ó máa ń great forever ni, ó dẹ̀ máa ń dára gan. So great làwa nílò. Ká lè bá a rí great yẹn, ẹ já ṣe sùúrù, ká dẹ̀ fọmọlúàbí kun. Ọlọ́run á bá wa ṣe o. Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ lèmi jẹ́. Ẹ jẹ́ kí ìṣẹ́nu mi dédé síbí fún àsìkò yìí, torí kò fẹ́ síná ládùúgbò tí mo wà mọ́. So ká lè tún bára wa sọ̀rọ̀ tó bá dọ̀la pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Ọlọ́run á fún wa ṣe, àní ṣìṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run, àá dẹ̀ ṣe débi èrè. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ní ọwọ́ kan àbí méjì tẹ́ fẹ́ fi ṣàánú wa, ẹ má gbàgbé. Ọlọ́run á dẹ̀ bá wa ṣe, Ọlọ́run á fún wa ṣe, Ọlọ́run á ṣàánú fún wa, àní ṣìṣe. Ẹ má jà á gbàgbé wípé Ọlọ́run kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí ò ṣe kí a ronúkúwàdà. Àwọn ẹlẹ́ṣẹ̀ wa, àwọn olóṣèlú rẹ́dí àti ronúkúwàdà, lọ́lọ́run ṣe lóhùn ó gba ìjọba yẹn lọ́wọ́ wọn. Á gbélé Yorùbá nation lọ́wọ́ torí wọn ò rẹ́dí láti yí padà. Bí ò ṣe bẹ́ẹ̀, wọ́n ń wá ọ̀nà láti pa gbogbo Yorùbá rẹ́ ni pẹ̀lú ìwà àti ìṣe wọn. Ṣùgbọ́n lágbára Ọlọ́run, nǹkan kan ò ní wá ṣe. Ó dàárọ̀ o. Tẹ́ ẹ bá lóhun tẹ́ ẹ fẹ́ bá wa sọ, àbẹ́ ẹ fẹ́ ṣàánú, ẹ pè wá sórí 080 21 22 2027, 080 21 22 2027, 080 21 22 2027. Tó bá wù yín láti fi nǹkan kan sílẹ̀ against rally ìjọ Saturday yẹn tí a máa ṣe ní Àkúrẹ́ mega rally, àbẹ́ fẹ́ ṣàánú, àbẹ́ nímọ̀ràn, àbẹ́ rí nǹkan kan àbí nǹkan kan ṣẹlẹ̀ ládùúgbò yín
tẹ́ ẹ fẹ́ ká mọ̀ nípa ẹ̀ tó dẹ̀ ṣe pàtàkì fún nǹkan tá à ń ṣe lọ́wọ́ yìí, ẹ pè sórí 080 21 22 2027 080 21 22 2027. Oòduà gbè wá o, kò ní gbọ̀dàlẹ̀. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Ibi tí ẹ ti rówó ra dátà kò ní tán níbẹ̀. Ẹ máa rí ṣe, ẹ ní ṣìṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run. Nígbà Yorùbá bá dé tá a gba Yorùbá nation, ìkọ́ ìkọ́bálá, nǹkan burúkú ò ní ṣe gbogbo wa. Àjọ gbà á, àjọ gbádùn ẹ̀ ni pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ìyá mi Olúṣọlá Precious, Great Yorùbá Defence Movement Worldwide, ìyá yẹn lolùdarí ẹ̀. Ẹ ṣé o, bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ Great Yorùbá Defence Movement Worldwide ni àjọ máa ṣe náà ni. Ẹ pè wá sórí nọ́mbà tí mo pè yẹn 080 21 22 2027. Ẹ darapọ̀ mọ́ wa lórí YouTube. Ẹ kíríkì sórí Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀. Ẹ lọ síbẹ̀, ẹ ṣáàṣì fún Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀. Tẹ́ bá ti débẹ̀, ẹ subscribe síbẹ̀. Àjọ máa ṣe ni. Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Àní ṣìṣe, kò ná wa lówó, kò jẹ wá lówó lẹ́yìn kẹ́yìn subscribe. Torí a máa fún àwọn èèyàn 20 tí wọ́n bá subscribe tí wọ́n screenshot ẹ̀ sí wa lórí WhatsApp. Wọ́n ní ká fún wọn ní owó kékeré kan àti àwọn nǹkan kankan. Wọ́n ní ká fún wọn. Tá a bá lè rí èèyàn 40 tó subscribe tó tẹ̀ screenshot ẹ̀ sí wa, a máa fi ìyẹn ṣe kóríyá fún àwọn ènìyàn pé wọ́n tiẹ̀ ṣe owó tó tówó náà ní ká fún wọn. Àfẹ́ pè lórí afẹ́fẹ́ ń bí. Ìyá wa náà ní ká fún wọn. Tẹ́ bá lè ṣe àti ní àgbàlá Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀. Ọlọ́run ọba ò ní jẹ́ kí a ṣìṣe o. Àní ṣìlẹ̀ tẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ lórí YouTube. Ẹ lọ subscribe sí, kẹ́ sun short ẹ̀, kẹ́ send ẹ̀ sí WhatsApp wa. Èèyàn bí 20 tó bá ṣe, wọ́n ní ká fún wọn ní nǹkan tó jọjú. Tẹ́ ẹ̀ bá ibi tó bá wù kẹ́ wà, àkáǹtì lásán lẹ máa send, ó máa dọ́dọ̀ yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run ló ń ṣe kì í ṣe èèyàn. Ọlọ́run á gbàdúrà gbogbo wa pẹ̀lú àṣẹ Elédùmarè. Ó dàbọ̀, ó dìgbà o. Ẹ kú kalẹ̀ o. Fọwọ́ sọ̀yà o.